dìbò yìí ẹ regret tẹ́ ẹ bá dìbò yìí ẹ regret ẹ̀yin ọmọ tẹ́ ẹ dìbò jù ẹ̀yin ni ọmọ tó jẹ́ wípé wọ́n bí ní 19 ẹni bá ní Yorùbá Nation ò ní dúró tó bá jẹ́ pásítọ̀ ni ẹ sọ pé kò sí ọ̀run fún èmi ò ṣèdájọ́ fún ṣùgbọ́n kò lè sọ̀run fún màmá sọ pé mo sọ̀rọ̀ jáde. Ìkejì wòlíì tó bá sọ fún yín pé Yorùbá ò ní dúró ẹ gbà pé òun láládùú àwọn jẹgúdújẹrá tán wà lókè. Babaláwo tó bá ní Yorùbá ò ní dúró ẹ gbà pé àṣebàjẹ́ babaláwo ìrọ̀lẹ́ ayé ni kì í ṣe títọ́ lọ́hùn. Àfáà tó bá ní Yorùbá ò ní dúró ẹ sọ fún wípé èmi kéde ẹ̀ fún ayé wípé àfáà ìrọ̀lẹ́ ayé ni àfi Kùránì purọ́ jẹun ni Ọlọ́run rán níṣẹ́. Yorùbá ó dúró tí ò sì sẹ́ni tí ó dá dúró màá dẹ̀ sọ fún gbogbo àgbáyé pé kò ní sí àmọ́ tàǹkì tí ó lágbá lórí Yorùbá láti dúró. ṣé ẹ rí i pé gbàǹkọ̀bì ọ̀rọ̀ òun lẹ gbọ́ nínú voice note tí mo play fún yín ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ kàyéfì lórí irú èèyàn tí olóyè Sunday Igboho jẹ́ lórí bá a ṣe ṣi àṣìyàn ọba irú àwọn ọba wo là ń sọ ó ní olórí orílẹ̀-èdè Nàìjíríà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ wo gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ wo iye àwọn èèyàn tó ti tẹ̀mí wọn tó ti fẹ̀mí wọn ṣòfò láti ya 2015 tó fi di wákàtí ọ̀wọ̀ yìí mi rò wípé nínú history Nàìjíríà wípé rẹ́kọ́ọ̀dù àwọn èèyàn tó ti kú láti ya 2015 di wákàtí ọ̀wọ̀ yìí mi rò pa nínú rẹ́kọ́ọ̀dù bẹ́ẹ̀ ṣùgbọ́n bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí Nàìjíríà ti ṣi àṣìyàn ọba wọ́n ti ṣe àṣìyàn ọba tó dẹ̀ jẹ́ wípé Ọlọ́run ọba nìkan ló lè gbà wá nú ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé wọ́n rò wípé àwọn poor masses nìkan ló máa pín nù ìyà yìí láì mọ̀ wípé àwọn gan fúnra ara wọn máa fara wọn gbá láì mọ̀ wípé fúnra ara wọn náà àwọn náà nínú wọn forí wọn kó ó ní ọ̀rọ̀ rélùwéè tó sọ pé ó ṣẹlẹ̀ ní Kaduna sí Àbújá ṣe mọ iye èèyàn tẹ́mi ẹ̀ ti bọ́ ẹ mọ iye èèyàn tí wọ́n ti rí di wákàtí ọ̀wọ̀ yìí ẹ mọ iye ẹ̀mí tó ti ṣòfò lórí wípé kò sí ààbò tó péye ní Nàìjíríà kò sí ààbò tó péye ní Nàìjíríà bó tilẹ̀ wù kó mọ̀ managing director Bank of Agriculture kan wà tí wọ́n gbé nínú ìjàmbá rélùwéè tó ṣẹlẹ̀ ní Àbújá sí Kaduna yìí wọ́n wá arákùnrin yìí wọ́n wá wọn tí rí former deputy governor Zamfara ó wà ń bẹ̀ òun náà farapa àìmọye àwọn lẹ́ẹ̀kan tí wọ́n lórúkọ ti jẹ́ pé wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n tí rí wọn ọmọ kékeré jòjòló medical doctor ni ó ṣẹ̀ṣẹ̀ fiṣẹ́ sílẹ̀ láti relocate sí òkè òkun lórí nítorí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́lòmíì ṣe ń kó ẹrù ẹ̀ tó ń sá lọ sókè òkun nítorí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ mọ iye èèyàn tó ti apply fún visa láti kúrò ní Nàìjíríà ìjọ tí arábìnrin yìí tó fiṣẹ́ sílẹ̀ tó lóun fẹ́ relocate sí ìlú òyìnbó ìjọ náà lọ́jọ́ dé ìjọ tá ti ṣọba yàn Nàìjíríà ni wàhálà ti ṣẹlẹ̀ ipa wo làwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà ipa wo ni wọ́n kó lórí insecurity tó wà Nàìjíríà dìnílẹ̀ nípa ṣe ń sọ̀rọ̀ yìí àwọn bandit wọn tí declare àwọn terrorist ó ṣòro fún olórí orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari láti declare bandit ní terrorist ṣùgbọ́n ó lè declare àwọn tó agitate fún Yorùbá Nation ní terrorist ó lè declare àwọn IPOB àwọn Biafra ó lè declare àwọn Nnamdi Kanu ó lè declare àwọn ní terrorist ṣe ti rí pé ojú ìṣáájú ńlá ló wà níbi ọ̀rọ̀ yìí ojú ìṣáájú ńlá ló wà níbi ọ̀rọ̀ yìí ẹ wá dé tán nísìn ẹ wá kó agbádárù ẹlẹ́fẹ́ ṣe òṣèlú gbogbo ẹ̀yin tẹ́ ń jáde pé ẹ fẹ́ ṣe gọ́vnà pé ẹ fẹ́ ṣe president Nàìjíríà ní ìyá 2023 èwo ló jáde nígbà EndSARS tí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ nípakúpa ní EndSARS ní Lẹ́kì tí wọ́n pa wọ́n pakúpa èwo nínú yín ló jáde tó sọ̀rọ̀ kò sí kankan nínú yín tá rí tó sọ̀rọ̀ gbogbo yín pátá ẹ dákẹ́ ni
ẹ̀ ń lùlù bámúbámú mo yó, mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. Ó wá dìpà àsìkò tẹ́ ẹ fẹ́ ṣe òṣèlú nìsín, ẹ wá ń jáde ẹ kágbádárù, ẹ ń lọ lọ́tún ẹ ń lọ lọ́sì. Ẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà kan support yín, ẹ fẹ́ force àwọn èèyàn láti dìbò by túláàsì by force, tí ìlú òde dá, tí ìlú òde rọgbọ. Àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ ti pa lórí nonchalant attitude yín, àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ ti padànù, báwo lẹ ṣe fẹ́ dá ẹ̀mí wọn padà? Ẹ ń bá ti kú ó ti kú. Ṣé mọ iye èèyàn tó ti pa lórí nonchalant attitude yín tẹ́ ń ṣe ẹ̀yin ìjọba Nàìjíríà? Gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá, gbogbo ẹ̀jẹ̀ àwọn tó ti kú ọrùn yín ló wà. Gbogbo àwọn ọmọ Nàìjíríà tó tẹ́ ti fẹ̀mí wọn ṣòfò, lágbára Ọlọ́run Lédùmarè, ọrùn yín ni Ọlọ́run máa ti gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ sí, nítorí pé gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ṣe, ihun tó yẹ kẹ́ ẹ mójútó ẹ̀ mójútó, ihun tí ò yẹ kẹ́ ẹ mójútó lẹ̀ mójútó, ibi tẹ́ ẹ ti máa rówó, ibi tẹ́ ẹ ti máa rí agbára. Gbogbo yín pátá bẹ̀rẹ̀ sí sáré òṣèlú, sáré ẹ̀mí àwọn aráàlú. Tẹ́ bá sáré ẹ̀mí àwọn aráàlú ni, ṣé n tó ṣẹlẹ̀ ní Kaduna sí Àbújá ṣó máa ṣẹlẹ̀? Kò ní ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bá ti ṣe gbọ́ pé ààrẹ Muhammadu Buhari ó pe àwọn service chief pátápátá wípé ó pe gbogbo yín ẹ máa bọ̀ o. Ṣó ṣẹ̀ṣẹ̀ ń pè wọ́n ni? Ṣààrẹ Muhammadu Buhari tó bá ti di pé wàhálà kan ti ṣẹlẹ̀, wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa pe àwọn service chief pé òkè o, kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀ security tí wọ́n dẹ̀ rí nǹkan kan ṣe sí. Ẹ wá ní pé kán tètè lọ ṣe sí surveillance síbẹ̀ yẹn. Ṣó yẹ kó jẹ́ pé gbà tí ìjàmbá bá ti ṣẹlẹ̀ ni Muhammadu Buhari ṣe máa order kí wọ́n lọ ṣe kámẹ́rà síbẹ̀, kán lọ ṣe surveillance síbẹ̀? Ṣó yẹ kán sọ fún wọn? Ìwà ìkàlẹ̀ ń wù yìí. Tó bá jẹ́ pé nǹkan burúkú ti wá ṣẹlẹ̀ tán, lẹ́sẹ̀ máa wá dìde lẹ́sọ̀ pé ń gbé ìgbésẹ̀. Ẹlẹ́ṣẹ̀ rélùwé, kò sí security, kò sí kámẹ́rà, surveillance kan kò sí mẹ́ láti máa monitor train tó lọ. Ìwà ìkàlẹ̀ wù. Ẹ wá mọ iye àwọn ẹ̀mí tó ti ṣòfò dànù. Àwọn míì tí wọ́n ti gbé, bó tilẹ̀ jẹ́ wípé ara yín gan wọ́n tún ń gbé, tẹ́ ẹ̀ mọ̀ pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ẹ rò pé àwọn poor masses nìkan máa forí fa, ṣùgbọ́n bá ti ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin náà fúnra yín, àwọn fámìlì yín náà wọ́n ti ń forí fa. Ẹ rò pé àwọn poor masses nìkan ló bá kàn. Ẹ̀jẹ̀ àwọn tẹ́ ẹ pa ní EndSARS kò ní fi yín sílẹ̀, a máa hunt yín ni, nítorí wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, kò sí kankan nínú yín ẹ̀yin tẹ́ fẹ́ ṣe òṣèlú, tẹ́ fẹ́ ṣe gọ́vnọ̀, tẹ́ fẹ́ ṣe president Nàìjíríà, kò sí kankan nínú yín tó jáde. Ẹni tán bá ti pa àpagbé ni. Àwọn Yoruba Nation wọ́n tẹ̀ láwọn fẹ́, àwọn tó agitate Yoruba Nation wọ́n láwọn fẹ́ lọ ẹ̀gbà. Ẹ ṣáà ń fọ́ọ̀sì àwọn èèyàn sí Nàìjíríà, ẹ̀dẹ̀ ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ń fọ́ọ̀sì àwọn Yorùbá, ẹ ń fọ́ọ̀sì wọn sínú Nàìjíríà, ẹ̀dẹ̀ ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ làwọn IPOB. Ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tí ẹ fi ń declare àwọn Kanu, Nnamdi Kanu, àwọn Biafra? Ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tí ẹ fi ń declare Sunday Igboho, àwọn Baba Bánjí Akíntóyè, tẹ́ ń declare àwọn ní terrorist group? Tẹ́ lè declare àwọn bandit ní terrorist? Ṣé mọ̀gbà tí Gumi ti bá ń pàdé àwọn bandit yìí láì gbogbo ọdún tó kọjá, Gumi lọ ń gbé owó fún àwọn bandit yìí, kò sí kankan nínú àwọn ìtẹ́ arrest, kò sí kankan nínú àwọn olórí àwọn bandit yìí tá a mọ orúkọ ẹ̀ báyìí, ṣùgbọ́n ẹ mọ orúkọ Sunday Igboho, Màlàmí mọ orúkọ Sunday Igboho, Màlàmí mọ orúkọ Kanu Nwankwo, ó mọ orúkọ Nnamdi Kanu, ó mọ orúkọ ẹ̀ wípé terrorist group ni wọ́n fẹ́ bà Nàìjíríà jẹ́. Ṣáwọn bandit tó ń bọ́ǹbù tó nílé tẹlẹ́mù, tó ń bọ́ǹbù àtolówó àti tálíkà, kí wọ́n la fẹ́ pè àwọn yẹn? Ẹ̀yin ò mọ̀ pé eléyìí máa ṣẹlẹ̀. Ó wá dé bá yín tán nísìn, ẹ wá ń sáré, ẹ ń sá kíjokíjo káàkiri. Wọ́n gbé kan nínú yín tán nísìn, ẹ wá ń sá kíjokíjo, ẹ wá sáré pé àwọn service chief kán sáré lọ ṣe, kán máa lọ ṣe surveillance camera, kán máa lọ ṣe sí gbogbo ojú ọ̀nà rélùwé yẹn. Nítorí yẹ kẹ́ ẹ ti ṣe ẹ̀ ṣe, nítorí pé ẹ̀mí àwọn èèyàn jọ yín lójú. Ìjọ tá a ti ṣọba yàn ní Nàìjíríà ni wàhálà ti ṣẹlẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, igbe tá à ń ké yìí, tara yín là ń sọ fún yín. Ẹ̀ ń bá létí kó gbọ́, ẹ̀ ń bá lọ́kàn kó gbà. Gbogbo ohun tá à ń sọ, á máa wí tiwa.
bí ìròyìn bá tún ṣe ń lọ a máa fi tó yín létí. ẹ̀yin ọmọ Yorùbá, mo fi dá yín lójú wípé lọ́jọ́ ọjọ́ kan Yorùbá Nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.